Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi káàkiri orílẹ̀-èdè àgbáyé. Ẹ kú ojúlọ́nà sinimá kan tí ó lalẹ̀ wù tí a sì ti mọ̀ káàkiri orílẹ̀-èdè àgbáyé. Sinimá yìí gbàǹkangbì ni, sinimá yìí ó ládùn, ó lárinrin. A pe orúkọ sinimá yìí ní Ìjà Ẹdun. Ìjà Ẹdun, eré náà ládùn, ó sì tún fúnni lóye gidi gan ni. Gbogbo ẹ̀yin olólùfẹ́ sinimá yìí, ẹ kú ojúlọ́nà apá kejì eré náà o. Ẹ má ṣe gbàgbé láti tẹ subscribe button fún àǹfààní láti jẹ́ ẹni àkọ́kọ́ tí ó máa rí apá kejì sinimá yìí tí ó bá jáde o. Lónìí, a ó máa sọ̀rọ̀ nípa òṣèré tí ẹ nífẹ̀ẹ́ sí jùlọ nínú fíìmù Ìjà Ẹdun. Ta ni òṣèré tí ẹ̀yin nífẹ̀ẹ́ sí? Ní tèmi, òṣèré tí èmi nífẹ̀ẹ́ sí ni Ọdún Ọmọ Adékọ́lá. Èyíkéyìí nínú àwọn òṣèré tí ó kópa nínú eré yìí tí ẹ bá nífẹ̀ẹ́ sí, ẹ jọ̀wọ́ ẹ tẹ orúkọ òṣèré náà sí comment section kí a lè sọ̀rọ̀ nípa rẹ̀. Tó a kò ní rí jù báyìí lọ lónìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button fún àǹfààní láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Kí Èdùà kí ó sọ wá di ọjọ́ mìíràn, ọjọ́ ire. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́ láṣẹ Èdùmàrè, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di. Ó dàbọ̀.